Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lẹ́yìn ọdún mẹ́ta tí ìròyìn ikú Bámiṣé ti gba ìgboro kan, ìdájọ́ ti padà wáyé o. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé láìsí àní-àní, Andrew Ominikoran awakọ̀ BRT jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, tí wọ́n sì ti ní kí wọ́n yẹgi fún un. Àwọn ọmọ Nàìjíríà pè fún ìdájọ́ ní kíákíá lórí irú àwọn ẹjọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ti gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nímọ̀ràn láti mójútó ẹbí ẹ̀ látàrí ẹ̀sùn tí wọ́n fi kan Ṣèyí Tinubu ọmọ ààrẹ pé òun ló ń da nǹkan rú nínú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí, ìyẹn National Association of Nigerian Students (NANS). Ẹ̀ka ètò ọ̀gbìn, ẹ̀ka iná ọba àti ìpèsè ohun amáyédẹrùn ni yóò jẹ àǹfààní mílíọ̀nù lọ́nà ọ̀tàléníẹgbẹ̀ta ó dín mẹ́wàá ìyẹn $650 million owó ìrànwọ́ láti ọ̀dọ̀ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ African Development Bank (AFDB). Ààrẹ Tinubu ti ru iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè yìí sókè láti rí wípé wọ́n fi òpin sí ìṣòro tó ń kojú ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè yìí, torí orílẹ̀-èdè Nàìjíríà kò ní gbà fún àwọn agbésùmọ̀mí rárá bó ti wù kó mọ. Wọn yóò fi Simon Ekpa ṣọwọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá jẹ́jọ́. Àjọ DSS ló sọ bẹ́ẹ̀ fún ilé-ẹjọ́ níbi ìgbẹ́jọ́ Nnamdi Kanu. Ìjọba àpapọ̀ ti fún àwọn àjòjì tí ọjọ́ ti lọ lórí ìwé ìrìnnà wọn ní oore-ọ̀fẹ́ oṣù mẹ́ta. Wọ́n ṣe àgbékalẹ̀ ìjìyà tó lágbára fún àwọn tó bá ti lò kọjá àkókò tó wà nínú ìwé ìrìnnà wọn. Ilé-iṣẹ́ agbófinró FBI àti DEA lórílẹ̀‐èdè Amẹ́ríkà ti béèrè fún 90 ọjọ́ 90 days sí i lọ́wọ́ ilé-ẹjọ́ láti gbé ìwé ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn gbígbé oògùn olóró tó jẹ́ ti ààrẹ Tinubu láti ọdún 1990 ṣọwọ́ síwájú rẹ̀. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan tó fi orílẹ̀‐èdè Amẹ́ríkà ṣe ibùgbé ti fi ẹ̀sùn kan Sẹ́nitọ́ Natasha. Ó ní Natasha kàn mọ̀ọ́mọ̀ fẹ́ kó bá ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ni. Ìròyìn amúlùúdùn: Tiwa Savage ti sọ ìdí tí òun kò fi fẹ́ wọnú ìrìnàjò ìfẹ́ pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn eré ìdárayá: Wọ́n ti ru agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà ní Victor Osimhen sókè láti mi 50 àwọn ìyẹn 50 goals ní sáà yìí kó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tàbí Arsenal. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.